ayé wa o. Bẹ́ẹ̀ wá bá di méjì yóò dogun. Bí èjì bá di méjì, tá a bá fẹ́ takun yóò díje. Ìdí àti abárè tí àwọn ọmọ Yorùbá lábẹ́ àkóso olórí oko káfàtà. Bàbá wa Emeritus ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ṣe ṣàgbékalẹ̀ ètò kan àrà ọ̀tọ̀ tí a ń pè ní Ẹ̀wá Ọ̀rànmíyàn láti tẹ́ ìṣòro kòpọ̀kò kéré lórí ọ̀rọ̀ olówódé gbogbo. A pe fọ́ǹdì ní Ọ̀rànmíyàn Ọ̀rànmíyàn. Kí ni di ten tá a fi sí yẹn ni pé ibikíbi tó bá ń gbé lórílẹ̀‐èdè ayé ibikíbi tó bá ń gbé nǹkan tán bá owó tán bá ná bẹ̀ mẹ́wàá náà ló máa fi sí. Tó bá ń gbé Nàìjíríà 10 naira lóṣooṣù. Tó bá ń gbé Amẹ́ríkà $10 lóṣooṣù. Tó bá ń gbé Britain £10 lóṣooṣù. Tó bá ń gbé Europe €10 lóṣooṣù. Bẹ́ẹ̀ ni káàkiri ayé pátápátá. Ẹ̀wá Ọ̀rànmíyàn mẹ́wàá la ó máa san lóṣooṣù. Èyí lọ́wọ́ ìlú tá a bá wà tó jẹ́ wípé tí àwọn ará Amẹ́ríkà bá ti ń san €10